Bàbá tó dá ọ̀run méje àti ilẹ̀ méje pẹ̀lú ayé ló ṣe ẹ̀kẹ́ẹ̀ẹ́dógún, ìyìn ni fún orúkọ rẹ̀. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó fún wa ní oore ọ̀fẹ́ tó pa wá mọ́ gẹ́gẹ́ bí alààyè ọkàn láti wá sórí ètò Ohùn Àwọn Kérúbù lórí Facebook ní ìrọ̀lẹ́ òní. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ ti darapọ̀ mọ́ wa, a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ ti ń retí wa wípé a máa tó bẹ̀rẹ̀ tẹ́ ẹ dẹ̀ wà pẹ̀lú wa níbí báyìí. A dúpẹ́ lọ́wọ́ yín, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè tó pa wá mọ́ tó dá wa sí, tó jẹ́ kí àánú rẹ̀ kó ṣògo lórí ìtẹ́ ìdájọ́ ní ayé wa. Tó pé bí àánú ò bá ṣògo lórí ìtẹ́ ìdájọ́, ta ni wá, kí la já mọ́? Ayé wa kún fún ìdọ̀tí, ṣùgbọ́n àánú Ọlọ́run gbé wa ró. A dúpẹ́ o, nítorí pé Ọlọ́run fi ààyè tòní ó fi gbà wá. Mo kí ọmọdé, mo kí àgbà, mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí onílé, mo kí àlejò, mo kí wa káàbọ̀ sórí ètò Ohùn Àwọn Kérúbù lórí Facebook gẹ́gẹ́ bí a ti ń jíṣẹ́ tí Ọlọ́run alààyè tó fi ràn wá. Evangelist Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi, ọmọ bàbá ládùúrà ní Kọ̀tún bàbá ìjọ lórí rédíò. Ohun ẹni tí ń kígbe ní ìjù ayé, ẹtún ọ̀nà Olúwa ṣe. Mo kí káàbọ̀ sórí ètò tòní, ìdáǹdè, ìràpadà, ìmúpadàbọ̀sípò, ìṣẹ́gun tí ètò tòní yóò mú wá. Ọlọ́run alààyè nínú àánú rẹ̀ ńlá yóò fi bá ayé wa. Ẹ lọ sórí péèjì wa Ohùn Àwọn Kérúbù concept, ẹ lọ síbẹ̀, ẹ comment, ẹ share, ẹ follow, ẹ ṣe gbogbo àwọn ohun dáradára síbẹ̀ láti máa tẹ̀síwájú lórí ètò tòní. Ẹ dẹ̀ ní àǹfààní láti pè wọlé sórí ètò yìí. Nọ́mbà tẹ̀ ń wò yẹn 08165537283 ní nọ́mbà tí ẹ ní àǹfààní láti pèsè láti dá sí ètò tòní. Tẹ́ bá ti pè wọlé báyìí, a ó gbé ìpè yín, ẹ ní àǹfààní láti dá sí ètò tòní. Bàbá wa ní màmá wa nínú Olúwa tí wọ́n jẹ́ àlejò wa, ọmọ Séráfù nílé lóko ni wọ́n dédé, ọmọ Séráfù tọkàntọkàn, àwọn táyé wá ní àwọn Oòduà tọkàntọkàn, ọmọ Séráfù tọkàntọkàn ni wọ́n sì jẹ́ òránṣẹ́ Ọlọ́run tí Ọlọ́run fi ṣẹ́ òránṣẹ́ orin ẹ̀mí rán. Màmá wa nínú Olúwa Lady Evangelist Stella Anyolade tí gbogbo èèyàn mọ̀ sí Shalom, àwọn ní àlejò ọba. Màmá wa ẹ káàbọ̀ sórí ètò. Ẹ̀tẹ̀ kọ́kọ́ gbórin kan wọlé ká mọ̀ pé ẹ wà mí gẹ́gẹ́ bí àlejò pàtàkì, kọ́kọ́ gbórin kan wọlé ká gbọ́ná. Ìbẹ̀rẹ̀ ìrìn àjò ayé mi o, àárín ìrìn àjò ayé mi, òpin ìrìn àjò ayé mi o, ìbẹ̀rẹ̀ ìrìn àjò ayé mi o, àárín ìrìn àjò ayé mi, òpin ìrìn àjò ayé mi, ìbẹ̀rẹ̀. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ káàbọ̀ sórí. Ẹ bá kí àwọn èèyàn wá nílé tí wọ́n ń wò yìí, ẹ bá kí wọn, ẹ bá kí àwọn èèyàn wá nílé. Mo kí ẹ̀yin ènìyàn mi nínú ilé, lọ́kùnrin lóbìnrin, ní ọmọdé àti àgbà, wípé ẹ káàbọ̀ sí orí ètò wa yìí. Ẹ ṣé gan. Gbogbo ìdílé ńkọ́? Mo kí ìdílé aláyọ̀ tó ń wò mí, lágbára Ọlọ́run, ojú tí ẹ fi ń wò mí náà, ojú náà ò ní fọ́ lágbára Ọlọ́run. Àmín. Àánú Ọlọ́run àga àgbórí jùmọ̀ wá pẹ̀lú gbogbo wa. Màmá wa Stella Anyolade tí gbogbo èèyàn mọ̀ sí Shalom, Ọlọ́run alààyè, káàbọ̀ sórí ètò lórúkọ ètò Ohùn Àwọn Kérúbù àkí ń káàbọ̀. Ta ni Lady Evangelist Stella? Kí lorúkọ ìyá, kí lorúkọ bàbá? Iṣẹ́ wo ni ìyá yàn láàyò? Iṣẹ́ wo ni bàbá yàn láàyò? Ìlú wo lẹ ti wá? Báwo lẹ ṣe rìn? Ó yá, ẹ jẹ́ ká gbọ́. Ìlú wo lẹ ti wá? Báwo lẹ ṣe rìn? Ó yá, ẹ jẹ́ ká gbọ́. Gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, orúkọ tí mi ni Lady Evangelist Stella Anyolade aka Shalom. Orúkọ bàbá mi ni late Prophet Moses Anyolade. Orúkọ màmá mi náà ni late Mrs Elizabeth Asake. Àwọn méjèèjì náà olórin náà ni wọ́n. Bàbá mi tẹ̀ wá jẹ́ nítorí pé wọ́n máa ń play accordion, wọ́n dẹ̀ jẹ́ composer. Mo wá láti ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ìlú Fìdítì, Àfijó local government. Ọmọ onílù ni mí, ọmọ àyàn. Ọmọ àyàn ni ọmọ ajílàlà ọ̀ṣọ́, ajífọjọ́ gbogbo dáradára bí egbin. Ajílàlà ọ̀ṣọ́, ajífọjọ́ gbogbo dára bí egbin. Ẹ bá mi, Ọlọ́run alààyè wà pẹ̀lú wa. Ìwé mélòó lẹ ní orí ọ̀fẹ́ láti kà? Agbára Ọlọ́run fún mi ní orí ọ̀fẹ́ láti ka ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ yanjú. Mo tún lọ sí èyí tó ṣe girama, òkà yẹn náà yanjú. Ọlọ́run tún fún mi lórí ọ̀fẹ́ láti tẹ̀síwájú nípa àwọn courses kan, computer teachers course àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí mo lè sọ tán. Ẹ dárúkọ secondary school, primary school tẹ́ lọ, ẹ dárúkọ secondary school tẹ́ lọ. Mo ní orí ọ̀fẹ́ láti ka gbogbo ìwé mi ní ilé ẹ̀kọ́ tó wà ní Mushin, ní Old Worcester, ní Igbó. Mo kọ́kọ́ ka ìwé ní Oyè primary school ní Mushin. The same compound náà ni mo tún wà tí mo ṣe ka secondary school tó wà ní Àbàyè náà ni mo ti ṣe ní Ìgbòho secondary school ní ètò ìṣe ní ìlú Mushin. Náà ni ẹ ti ní oore ọ̀fẹ́ láti kàwé yín. Nígbà tẹ́ kàwé yín yẹn,
gẹ́gẹ́ bí olórin ẹ̀mí àwọn nǹkan ìwé wo lẹ tún lórí ọ̀fẹ́ láti kà lẹ́yìn primary school lẹ́yìn secondary school ìwé wo lẹ tún lórí ọ̀fẹ́ láti kà. Mo ní oore ọ̀fẹ́ láti tún lọ fún computer training. Mo tún lọ fún NCE, mo ṣe course teaching course. Mo dẹ̀ tún ní oore ọ̀fẹ́ náà láti lọ fún bí training ní under Afadapo Àkùrọ̀ concept tó yà ṣe fún nípa iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀, alága ìjókòó, alága ìdúró àti àwọn kankan bẹ́ẹ̀. Ẹ ní àǹfààní láti lọ sọ́wọ́ ẹ̀ ṣe pàwọn olórin ẹ̀mí ni mo máa ń ráyè láti lọ sí Bible school. Ṣẹ́yìn lọ sí Bible school? Àwọn olè máa ń sọ pé àwọn lọ sí Bible school. Ṣẹ́yìn lọ sí Bible school? Wọ́n ṣe gbé ìgbésẹ̀ àti ẹ̀ṣẹ̀ ń gbogbo sọ́lá láti ṣe yẹn ni Ọlọ́run alààyè á ràn wá lọ́wọ́. Nínú ìrìn àjò yín yẹ́ ń bèrè ìbéèrè kí ló dé tó yẹ pé orin ẹ̀mí kíkọ lẹ́yàn láàyò? Tẹ́ pé ẹ̀rí iṣẹ́ wẹ́dà ńlẹ̀ ẹ̀yàn, ẹ̀rí iṣẹ́ àwọn tó ń lagílẹ̀ ẹ̀yàn, ẹ̀rí dókítà ńlẹ̀ ẹ̀yàn, kí ló tó yẹ pé orin ẹ̀mí kíkọ òun ni ẹni oore ọ̀fẹ́ láti yàn láàyò? Ọ̀rọ̀ tẹ́ bèrè yẹn tó nígbà tí láti kékeré mi kí n sọ tí mo bẹ̀rẹ̀ mo bẹ̀rẹ̀ orin yẹn kíkọ yẹn ní ìjọ Internal Sacred Order of Alpha et Omega Church of Christ ní Ìlàsàmàjà, ìjọ ọmọ bàbá wò ní Ìlàsàmàjà. Mo ti bẹ̀rẹ̀ mo kéré gan nígbà yẹn. Mo ṣàrí pé wọ́n máa ń gbé mi wá sí bí pé kán máa pọ̀n mi wá sí kwaya. Mo máa ń jó gan, mo jẹ́ nìkan tó yẹ pé mo nífẹ̀ẹ́ orin gan àti jó ní pé bébí kán máa ń pè mí ní alájòta. All of a sudden mo pé ilé ẹ̀kan ni èmi mọ́ mi wà náà akọrin, dáàdì mi wà náà akọrin àti ẹ̀gbọ́n mi ọ̀gá akọrin wa wọ́n fẹ́ ṣe iṣẹ́ kan ní studio. Wọ́n wá pé mi nìkan náà wá ṣàmú pé ká jọ lọ ṣiṣẹ́ yẹn. That was when Majek Fashek tó ń fi kọrin Send Down the Rain. Bàtí Majek Fashek wá gbóhùn mi nínú this is superstar. Bí ṣáà ṣe bẹ̀rẹ̀ nìyẹn wọ́n ṣáà tẹ̀síwájú. Wọ́n wá rí pé gbogbo àwọn iṣẹ́ tí mo ń ṣe náà wọ́n ń pa iṣẹ́ mi lára. Tó ń pé ó ń díṣẹ́ mi lọ́wọ́, ó ń díṣẹ́ mi orin kíkọ. Orin gan báyìí ẹni wù ẹ̀ kàn máa ń bẹ́ẹ̀ mo ti ń kó àwọn akọrin jáde lọ sí competitions lọ kọrin máa face audience. Akọrin lè wọ bíi 12, 13, 15 bẹ́ẹ̀ máa dẹ̀ first to third mo ṣáà máa mú láàrin àwọn akọrin yẹn. Ọlọ́run dẹ̀ gba gbogbo ògo. Ọlọ́run dẹ̀ gba gbogbo ògo. Ohun tó fà tó fi jẹ́ pé orin ẹ̀mí lẹ́yìn láàyò nínú orin ẹ̀mí kíkọ. Jẹ́ kí n mú ìbéèrè wá, ṣé ẹ̀bùn ló ṣe pàtàkì ni àbí ìpè? Ẹ sọ̀rọ̀ ẹ ó yànnà náà dáadáa o. Ṣé nínú orin ẹ̀mí kíkọ ṣé kéèyàn lẹ́bùn ló ṣe pàtàkì jù ni àbí kéèyàn ní ìpè? Méjèèjì yẹn náà ó jọ ń ṣiṣẹ́ kan náà ni. Ṣẹ́rí ìpè ní ìpè tí wọ́n fi pè yàn láti ọ̀run. Ẹ̀bùn náà wà. Ẹ̀bùn jẹ́ nǹkan pé àwọn èèyàn lè tamper pẹ̀lú ẹ̀bùn tí wọ́n bá mọ ìwúlò ẹ̀bùn yẹn tí ò wà pẹ̀lú ẹ̀mí mímọ́ tó tẹ́mi mọ́ ìjọba náà kan yàn. But ìkọ́nà ẹni tí a pè ní ayàn, ẹni tí ayàn la ṣe lógo. Ìpè yẹn lójú máa ń mú ìmísí orin jáde. Òun ló máa ń ran ẹ̀bùn lọ́wọ́ tí ẹ̀bùn náà tí iṣẹ́ ẹ̀bùn ìwúlò ẹ̀bùn máa fi jẹyọ. So ìpè yẹn àtọ̀run wá ni. Ẹ̀bùn dára but ó depend lórí bàbá ṣe gbọ́dọ̀ yẹn. Àti pé ìpè yẹn náà tí a bá mọ ìpè tọ́lọ́run fún wa tí a lò bó ṣe ká lò tí a fi ti ayé ta fi di lọ́wọ́ kò ní jẹ́ kí ìpè yẹn kó bú jáde kó jẹ́ kó ṣe kó rí. Ìyẹn ni pé kò ní jẹ́ kí ìpè yẹn kó bú jáde tá a bá mọ àbá ó ṣe lò ó sí Ọlọ́run alààyè á gbà fún wa. Gẹ́gẹ́ bí olórin ẹ̀mí ẹlòmíì lè sọ pé tí òun bá ń wẹ̀ lọ́wọ́ ìmísí orin máa ń wá. Ẹlòmíì lè sọ pé tóun bá ń jẹun lọ́wọ́. Ẹlòmíì lè sọ pé tóun bá sùn tóun bá lálà. Ẹlòmíì lè sọ pé oríṣiríṣi nǹkan bàbá wa màmá wa ẹ̀yin gẹ́gẹ́ bí olórin ẹ̀mí kí ni àwọn nǹkan tó yẹ pé tó bá ṣẹlẹ̀ sí àbí kí làwọn nǹkan tó yẹ pé ó máa ń fún ní orí ọ̀fẹ́ láti kọrin tó máa ń fún ní ìmísí láti kọrin jáde? Ẹ ń sọ̀rọ̀ díẹ̀ yìí ẹ máa sọ̀rọ̀ dáadáa o. Kí làwọn nǹkan tó yẹ pé ó máa ń fún ní ìmísí láti kọrin ẹ̀mí jáde? Ó yá. Ṣé láwọn tí wọ́n sọ wípé bí àwọn wà nínú ilé ìwẹ̀ ni àbí wọ́n ná lójú oorun ni wọ́n parọ́ kò síbi tí orin ọ̀tí lè wà. Orin ẹ̀mí ìfihàn máa wá gbà mí débi pé gbà mí ìbá mo lè fẹ́ lọ ra nǹkan akọ máa wá ní akọ rí pé bí ṣe ní kílẹ̀ ń tà àdé máa kọ kí ni wọ́n máa ń kọ. That's why mo máa láì kí n máa jáde pẹ̀lú ìwé àti báírò because kò síbi tí ò ti lè wà. Mo lè wá nu mọ́tò àbí kíkan máa wo nǹkan kan báyìí. Ó ní kankan nígbà kan tó ń pé táìmù Barack Obama yẹn ẹnìkan kàn kàwé lẹ́gbẹ̀ẹ́ mi ni mo wá òfin mara mọ́tò orin yẹn kàn jáde pé Barack Obama
ó di president òun náà ní nǹkan Ọlọ́run láti gbé mi ga. Ìwé tó wà lẹ́gbẹ̀ẹ́ kí mo kàn ká lórí yẹn ṣe wá gbà mí lójú àlá. ẹ tún rí yẹn kọ Barack Obama ó di president òun náà ní nǹkan Ọlọ́run láti gbé mi ga. Ó ní mo wá tó ayé sí pé Bọ́lá Ahmed Tinubu ó di president kò náà ní nǹkan Ọlọ́run láti gbé mi ga. So gbà mí lójú oorun èyí tó máa wá látọjú oorun yẹn tí wọ́n bá ṣọ́ra tí wọ́n bá tètè kọ́lẹ̀ tó wà lọ́rọ̀ oorun ni pé tó bá ti wá bẹ́yẹn tí ẹ bá ti báyàn sọ̀rọ̀ tí ẹ bá tètè kọ́ àbí kíní ó lè lọ ẹ lè wá rántí padà ẹ̀mí ẹ̀ ní rántí mọ́ tẹ́pẹ́ máa fún ní tùn mí. Ìgbà míì tí wọ́n bá dẹ̀ wà nínú bí àyàn wà nú àwẹ̀ àbó wà nínú gathering ìgbà míì gan tún nǹkan míì máa gbórin jáde bí ẹnìkan tẹ kíní akọ̀mọ́rin jáde tẹ́pẹ́ adé compose ẹ̀ so kò sí ibi tí ọ̀nà ò lè gbà láti fi. Kò sí ẹ̀yin báwo lẹ́yìn ṣe yàtọ̀ sí yẹn àwọn nǹkan mi wo ló tún fún yín ní ìmísí láti kọrin. kó tó máa fún mi ní ìmísí láti kọrin bóyá aláyàlá pé bóyá mo wà nínú gathering ibi orin ìgbà mí gan mo lè máa wà ní church ká máa ṣe nǹkan oyin akọ̀wà mo kàn sáré bọ́ta ni màá sáré compose ẹ̀ pé sáré record ẹ̀ because tí màá record ẹ̀ ó máa lọ àbí ìgbà mí lójú àlá tí wọ́n kàn jí báyìí ó lè kọrin yẹn gan bá sójú ayé tí wọ́n tọ́nà wà lẹ́fẹ̀ẹ́ bá mi ṣe máa sáré kọ sílẹ̀ màá tún lè rí àtàbí kí n record ẹ̀ ìgbà mí ìdúrà pé mo wà nínú àwẹ̀ àbí nínú àdúrà ó máa ìmísí orin máa dé jáde ìgbà tí mo tán sọ yẹn náà ti ṣẹlẹ̀ rí ìgbà mí gan ọlọ́nà àwọn akọ́ máa rí pé ìgbà mí máa wà ní mọ́tò máa tó àwọn ohun mi ẹ̀yin lẹ́mọ̀ járe ọkọ̀ sáré máa rìkọ́dẹ̀ ní pé ẹni kó ti ń bá mi tí màá tètè rìkọ́dẹ̀ bẹ́ẹ̀ mo lè lọ gbàgbé màá kọ́ máa sáré kọrin tó dà mí ní gbàgbé àbẹ́yìn ṣe ń gba ìmísí láti kọrin nìyẹn. Ipa pàtàkì wo ni ọ̀rọ̀ Ọlọ́run kó nínú orin ẹ̀mí kíkọ? Ṣé ipa pàtàkì tí ọ̀rọ̀ Ọlọ́run kó nípa orin ẹ̀mí mímọ́ orin kíkọ ó pọ̀ gan because orin ẹ̀mí orin yẹn ẹni tó ń kọrin gan ó máa ń mínísítà sí hàn pé nǹkan báyìí ó dẹ̀ ń ṣe orin kan ẹ mọ̀ pé ọ̀rọ̀ Ọlọ́run pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni ó ní tó bá tàbà kó túbẹ̀ ṣe so ó máa jẹ́ kí yàn amend ways yàn bí yàn ti rìn ní àwọn ọ̀nà kan tí ò tọ́ náà tí Ọlọ́run ò nífẹ̀ẹ́ sí ní ọ̀rọ̀ Ọlọ́run yẹn because inú orin ọ̀rọ̀ Ọlọ́run náà ni Ọlọ́run ní ẹ̀mí mímọ́ yẹn náà ló ń gba ènìyàn láti kọ orin so dẹ̀ máa ń tí yàn bá dẹ̀ ti ní tó bá connect mọ́ Spirit of God àwọn nǹkan tó ń sọ yẹn ó máa yẹn ó máa ẹ̀mí mọ́ Ọlọ́run ó máa darí yàn so ọ̀rọ̀ Ọlọ́run yẹn ó máa tọ́yàn sí ipa ọ̀nà tó yẹ kí yàn rìn nípa orin kíkọ torí orin yẹn bó ṣe ń jáde gan kò yéèyàn akọ máa jáde ní pẹ̀lú wọn náà ti máa wò pé wọn náà ló dẹ̀ kọ́ ilé ìgbọ̀kan bẹ́ẹ̀ yẹn ó dẹ̀ gbọ́ àwọn mí kan wà tí nǹkan mí wà tí yàn ń ṣe tí ò tọ̀nà ó ní àwọn nǹkan tí mo dẹ̀ ń sọ yẹn ó dẹ̀ èmi náà dẹ̀ ń ṣe o ó dẹ̀ kí èmi náà dẹ̀ yí padà nǹkan bẹ́ẹ̀ yẹn so ó máa ń ṣe àtúnṣe nínú ayé èèyàn. Ọlọ́run alààyè á ràn wá lọ́wọ́ Ọlọ́run á gbàkóso nínú ayé wa. Ọdún mélòó ni ẹ ti ń kọrin ẹ̀mí báyìí? Àti tó ọdún mélòó tí ẹ ti ń kọrin ẹ̀mí báyìí? Ilẹ̀ títà tó yẹ kí ẹ rántí ọdún tẹ́ ti ń kọ́ tí ilẹ̀ bàtà tó yẹ kí ẹ rántí. Nígbà tí mo ti ń pé mo ti ń lídìí akọrin ní pé kíní let's say from 8 years upward tí mo ti ń lọ kọ́ even though 10 years mo ti ń kọ́ àwọn akọrin jáde pé bí a lọ sí ìgbà ayé competition bí a lọ meet àwọn èèyàn mo lè lọ àwọn akọrin kan wà tẹ́ pé ní títí bá àwọn akọ́ máa wò wá ni àwọn kan lọ ṣe àmàṣe ìdíyàtà pẹ̀lú wọn ẹnìkan gọ́sìn sọ fún mi pé àti gbàgbé ní gbogbo àyẹn tí ní àrílàsà ẹ máa kó àwọn èèyàn tá máa wò yìí èmi ti gbàgbé so ṣe years. A ti tó 20 years báyìí. More than 20 years tí ẹ ti ń kọrin ẹ̀mí Ọlọ́run alààyè á gbàkóso. Ọlọ́run àwọn ẹ̀kọ́ pàtàkì wo ni orin ẹ̀mí kíkọ tí èèyàn bá ń ṣe kankan ó máa kọ́ èèyàn ní àwọn ẹ̀kọ́ pàtàkì orin ẹ̀mí tẹ̀ ń kọ yìí àwọn ẹ̀kọ́ pàtàkì wo ló ti kọ́ yín gẹ́gẹ́ bí olórin ẹ̀mí àwọn ẹ̀kọ́ pàtàkì wo ló ti kọ́ yín. Àwọn ẹ̀kọ́ tí orin ẹ̀mí kọ́ yàn ni wípé kí èèyàn má ṣe fẹ́ràn ayé ju bí ó ṣe yẹ lọ wípé kí àwọn ẹ̀kọ́ tó kọ́yàn ó kọ́yàn wípé kí èèyàn ní gbogbo nǹkan tí èèyàn bá ń ṣe Ọlọ́run kí èèyàn kọ́kọ́ fi ti Ọlọ́run síwájú torí pé Ọlọ́run seek ye first the kingdom of God and his righteousness and every other ti pé gbogbo ìtókù Ọlọ́run máa fi fún wa ní gbogbo nǹkan tí èèyàn bá ń ṣe tí èèyàn bá ti fi pé Ọlọ́run ìwọ ló lè ṣe kò sẹ́lómi tí èèyàn lè ṣe tó lè bá yàn ṣe ó dàbí program tí mo ṣe kọjá yìí
mi ò ní 10 kọ́bọ̀ nígbà tí mo plan ẹ̀, but torí pé mo fi Ọlọ́run ṣe ìgbẹ́kẹ̀lé mi, mo gbé kúrò lábẹ́ ìṣàkóso ènìyàn, wọ́n gbé sí abẹ́ ìṣàkóso Ọlọ́run dẹ̀ bá mi rìn pé mi gan tún kọjá ìmọ̀ àtòyè mi lọ. So ẹ̀kọ́ tó kọ́ ni pé kí èèyàn Ọlọ́run, kí èèyàn fi ti Ọlọ́run síwájú, ẹ̀mí mímọ́ náà kí èèyàn gbà láàyè kó ṣiṣẹ́, pé kí èèyàn má fi tara ṣe. Ó ní ẹ̀kọ́ tí mo kọ́ ń bẹ̀ yìí pé Ọlọ́run ni kí èèyàn kọ́kọ́ fi ṣe gbogbo nǹkan, kí èèyàn wá wo nǹkan tó kù tó Ọlọ́run máa ṣe fún mi. Ọlọ́run ni kí èèyàn fi ṣe gbogbo nǹkan tí ẹ̀dá bá fẹ́ ṣe láyé, kí èèyàn má fi sí pé èèyàn ní máa wojú èèyàn pé èèyàn ló lè báyàn ṣe, tó lè ran ara lèèyàn, wọ́n lè dáyàn kulẹ̀ at any time. Láti ọdún tẹ́ ti ń kọrin, ọjọ́ òní inú yín dùn jù? Kí ni nǹkan tó ṣẹlẹ̀ sí tí inú yín dùn jù láti ọjọ́ tẹ́ ti ń kọrin? Láti ọjọ́ tí mo ti ń kọrin, ọjọ́ tí inú mi dùn jù, mo sì ní program tí mo ṣe kọjá yìí. Òun ni program tí mo ṣe kọjá yìí tí mo dẹ̀ lè gbàgbé láíláí, lè máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore tó ṣe. Torí ní time program yẹn, ẹni tó bá notice Thursday program mi, òjò kan rọ̀ níjọ́ Thursday yẹn, because time tí mo ṣe ọmọ òjò ní mi, June, time òjò ni, mi dẹ̀ lè yẹ torí jọ birthday mi ni mo fẹ́ fi program yẹn sí. Òjò yẹn rọ̀ níjọ́ Thursday yẹn, ó serious, fẹ́ pé Friday náà the same thing. Nígbà tó dẹ̀ wá díjọ́ program mi, òjò tí ẹ̀ kan báyìí, ó wá jẹ́ ìyàlẹ́nu fún mi pé Ọlọ́run, èmi ló ṣe léè tán fún, èmi ẹlẹ́ṣẹ̀ ló ṣe léè tán fún tẹ́ pé òjò tí ẹ̀ kan níjọ́ program mi. Ọlọ́run tún ṣe so many things, èmi tẹ́ pé kò sí kọ́bọ̀ lọ́wọ́ mi nígbà tí mo plan ẹ̀, Ọlọ́run dẹ̀ àṣírí yẹn bò, Ọlọ́run ò dojú tì mí, gbogbo nǹkan àkótẹ́ tó wá program yẹn tí wọ́n sọ tó ṣe ìránṣẹ́ ìròyìn tí ó gbé pé Muslim ládùúgbò mi, ó ní sọ fún mi pé Ọlọ́run tẹ̀ ń sí òdojú tì yìí o tó wá sí program yẹn, nígbà tó fi lè mú Muslim máa sọ orúkọ báyìí, Ọlọ́run ìwọ ni màmá ọjọ́ ẹ̀ nínú mi ti dùn jù. Ẹ sọ ìrírí kan tí ẹ ò lè gbàgbé látìgbà tí ẹ ti ń kọrin ẹ̀mí, pé ìrírí yìí o látìgbà tí mo ti ń kọrin ẹ̀mí o, mi ò lè gbàgbé láìláì, ẹ sọ ká gbọ́. Ìrírí pọ̀ káàkiri, ṣé ìtẹ́yìn máa lọ kọrin tí ó mọ́tò gan wọn ni fún yín lébi pọ́n máa fún yín ní owó iṣẹ́, gbà mí gan àti máa mú backup dání, gbà mí gan máa ṣe mí máa wò pé owó mọ́tò yẹn mi gan mi máa mú yàn dání, àní ṣá máa fẹsẹ̀ rìn padà sílé àbí kíní, àbí ẹni kò ní sọ pé èmi ní sọ pé gba ayé báyìí. Ìrírí kan tún wà tí mo lè gbàgbé láéláé. Ẹ sọ ká gbọ́, ìrírí tẹ̀lé gbàgbé ẹ sọ ká gbọ́. Ìjọ yẹn ẹ̀mí àti àwọn backup mi a jọ lọ sí program kan, it was late in the night, bá ṣe dé ẹ̀kọ́ túnjọ yẹn, márùwá ta fẹ́ gbé, márùwá yẹn náà bí ìgbà tó kó kàn reconsider wa pé time ti lọ, bó ṣe gbé wa báyìí, báàgì tí a fẹ́ lọ fi àwọn gbogbo garment ẹlẹ́la ń lọ, garment everything, phone, CD tí mo fẹ́ tà lọ́hùn gbogbo ẹ̀ ló wà ń bẹ̀. Bí ṣe bọ́ọ̀lù ẹnu márùwá yẹn báyìí, mo kàn ní kí n pe ẹni tó invite mi ní, àti bọ́ọ̀lù ẹ̀ báyìí wọ́n nù pé àwọn ọmọ tá a jọ lọ wọn ò gbé gbogbo ẹrù ní ẹ̀yìn márùwá ti lọ, báàgì dà gbogbo tó bá ń tẹ́wọ́ ní mo gbé, báàgì àti fẹ́ ṣe báyìí sẹ̀lẹ́ mà ní aṣọ tá máa wọ̀ nínú báàgì ló wà, CD, fóònù ẹnìkan wà ń bẹ̀, kí ló fẹ́ ṣe báyìí? Àwọn èèyàn bá ní ìyẹn tó dọ̀la, ẹni environment àti ẹ̀tún wà tó máa lóra, wọ́n ní ẹjẹ́ àmà lọ, àti dààmú ẹjẹ́ àmà lákòókò mọ̀ pé àkọ́mọ́ lọ́bàá ń ṣe service àní kọrin ìṣòkan, bọ̀tọ́ Ọlọ́run yà mí lẹ́nu jọ yẹn. Ẹni tí márùwá tó gbé wa, Ọlọ́run wá mọ̀ lu kọ́sọ́mọ̀ ẹ̀kan tó wà ní sáìdì ibi tí a ti fẹ́ lọ kọrin yẹn, ó kàn pé ni ipe ya máa bọ̀ wá fún mi, wá drop kíní kan fún mi, òun wá wà níta wá kàn wọ́ lọ ní tiwa bá ń lọ, òun wá rí fóònù nínú báàgì yẹn pé òun máa search orúkọ ẹni tó ń lè lọ pé ìkan nínú wa tó wá ní fóònù yẹn bó ṣe gbẹ̀gbẹ̀ márùn-ún ẹ̀kan jẹ́ báyìí, ó kàn wo owó ẹni wá fóònù ìjọ fóònù òun, ó kàn wojú ẹni wọ́n gbẹ́ náà bọ̀ ó ní máa ní Jésù ìkúlẹ̀ mú ní wọ́n lóhùn máa gbádá tó pé kò sí ìrètí mọ́ tí yóò bù ti lost, Ọlọ́run wa mọ́ lo customer yẹn pé kó pè wá pé dá ibi tá a fẹ́ ti lọ kọrin yẹn gangan, àdúgbò yẹn gangan ni oníkó customer yẹn wà, Ọlọ́run wa tó mú rírí jáde nínú àìrí, ó wá jà mí lẹ́nu jọ yẹn pé ìrírí yẹn mi lè gbàgbé láíláí. Ọlọ́run ṣeun. Ẹ̀yin ènìyàn tẹ́ ń wà nílé, 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 tẹ́ bá fẹ́ pè wọlé 08165537283 08165537283 ní nọ́mbà tí ẹ ní àǹfààní láti pèsè. Lady Evangelist Stella Àyànládé àbí Àyànládé tí gbogbo èèyàn ń pè ní Shalom, àwọn ni olórin ẹ̀mí tí wọ́n jẹ́ tiwantiwa nínú ìjọ Kérúbù àti Séráfù tí à ń wù lọ́wọ́lọ́wọ́, tí wọ́n ń sọ̀rọ̀ nípa iṣẹ́ ìránṣẹ́ àti ìpè wọn, bí Ọlọ́run ṣe ràn wọ́n lọ́wọ́, bí Ọlọ́run ṣe tì wọ́n lẹ́yìn, bí Ọlọ́run ṣe dá wọn láre lórí ètò
ohun àwọn kérúbù ní ìrọ̀lẹ́ yìí ẹ̀kọ́ àtúntò àtẹ̀kan ọlọ́run alààyè yóò túbọ̀ ràn wá lọ́wọ́ àwọn nǹkan wo ni àwọn yàtọ̀ sí gbẹ́kẹ̀ ẹ̀kọrin àwọn ẹ̀bùn pàtàkì wo ni ẹ tún ní tí àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n mọ̀ mọ́ yín yàtọ̀ sí gbẹ́kẹ̀ ẹ̀kọrin. yàtọ̀ sí. a ní ìpè kan. hello ẹ kúrò lẹ́sà. ẹ kúrò lẹ́ yes sir kí lórúkọ láti bolẹ́ tí ń pè wá sà. kí lórúkọ yín àti bolẹ́ tí ń pè wá sà. orúkọ mi ni Àtàkì Adémọ́lá Babátúndé. ẹ káàbọ̀ sórí ètò bàbá wa. ẹ káàbọ̀ sórí ètò bàbá wa. yes sir. mo fẹ́ kí àwọn títà wa báyìí wọ̀nyí. yes sir. wọ́n gbọ́ yín sà. ẹ̀rọ sà. orúkọ mi ni Àtàkì Adémọ́lá Babátúndé. a wà pẹ̀lú yín sà ẹ káàbọ̀ sórí ètò sà. ẹ kú ètò. yes sir. lọ́wọ́ ní fi é sí ọ̀nà. àmín Jésù. yes sir ẹ ṣé gan sà ẹ ṣé sà adúpẹ́ sà. kí ẹni títà aláyọ̀pé ni kí wọ́n kú ṣe olúwa. yes sir ẹ ṣeun gan sà. yes sir. wọ́n gbọ́ yín sà. Ọlọ́run wà pẹ̀lú wọn. àmín sà. a ti máa ń pàdé wọn ní ibikíbi tí wọ́n bá dé tó wọn kọ́ wá fi orin ẹ̀mí wọ́n wá fi wàásù ìrírí fáwọn ènìyàn ọba. yes sir. mo sì gbàgbọ́ pé nípasẹ̀ wọn náà wọ́n ń kiri ọkàn. yes sir. wọ́n kiri ọkàn. yes sir. ìyàtọ̀ mímọ́ Ọlọ́run. yes sir. ohun tí mo kàn máa rọ̀ wọ́n ni pé kí wọ́n tún máa sọ fún àwọn èèyàn àwọn ọ̀dọ́ wọ́n yẹ ń kọrin tó bá gbà wọn lápọ̀nà tó dáa. ìgbésẹ̀ táwọn gbé ìrìn àjò táwọn rìn àti àwọn ìgbésí táwọn gbọ́ láti ọ̀dọ̀ àwọn èèyàn ọlọ́run náà fi ń ṣe ètò ìrìn àjò wọn. wọ́n máa lo àwọn ọ̀dọ́ náà láti lè máa tẹ̀síwájú pẹ̀lú ẹ̀. ìlú àárọ̀ wọn lọ́wọ́. àmín sà àmín sà. ó lè kí ẹ̀yin olùdarí ohun àwọn kérúkù náà. ẹ ṣé sà. àmín sà àmín sà ẹ ṣé bàbá wa. ẹ ṣé. yes sà ẹ ṣé gan sà. yes sà ẹ ṣé púpọ̀ bàbá wa ẹ ṣé inú wa dùn ẹ ṣé púpọ̀ ẹ ṣé sà. àwọn ẹ̀bùn pàtàkì wo ni ẹ tún ní tí ogunlọ́gọ̀ ènìyàn mọ̀ pé ẹ ní àwọn ẹ̀bùn lẹ tún ní ó yá ẹ jẹ́ ká wò. ẹ̀bùn tí mo ní pọ̀ gan. ó yá ẹ jẹ́ ká wò. tí mo mọ̀ tí mo ní táwọn gan mọ̀ tó kéde yàtọ̀ sí orin òun ni ijó. mo máa ń jó gan. ẹ máa ń jó bí òkò tó báyìí. Ọlọ́run. tẹ bá ń rá bí òkò tó báyìí. mo fẹ́ láìkì ijó gan ju orin lọ. because ijó yẹn jẹ́ nǹkan tó help mi ní 1996 tí mo fi lọ sí Germany. lọ́nà wo. ní African Project 96. gba ẹ̀ mo ń tíṣì ní school kan àwa wá ṣetán mo wá bẹ̀rẹ̀ sí ní iná lọ wọ́n bẹ̀rẹ̀ sí ní kọrin. ìkan náà parent wá ní ẹni tó pẹ́ tó ní lórí school ní pàǹtí àti ìgbìgbọ̀n yẹn náà ni àwọn náà wọ́n àwọn ẹ bá sọ fún dáàdi ọkàn wá jẹ́ assistant choir master ayọ̀ ní express ilé Yídé Ògúngbadé. so mo ṣe nípa ní kí n wá sí camp tó ti ṣe rehearsal gbà yẹn God so good àti primary one mi mo ti ń jó kọ́ṣọ́ra tó bá níyàn bẹ̀rẹ̀ school primary one mi a ṣe break time tán báyìí mi bá wọn kíláàsì mo lọ jó ni kí ni ìwà help mi wọ́n máa ń bú mi gbà yẹn bọ̀ mo mọ̀ pé ó ṣe máa wúlò fún mi olúwa jẹ́ kí n mọ bàtà jó gbà tó ní kí n kọrin wọ́n rí pé mo kọrin dáadáa wọ́n á ní kí n jó bàtà wọ́n á rí pé mo good akọ́kọ́ lọ sí African Project 96 yẹn ní Naikonugam l'Abuja bàtọ́ kọ́ ìyá tó níbi ṣe ṣe nínú orin ẹ̀ pé mo tún jó dáadáa àwọn ní pé mo gbọ́dọ̀ tẹ̀lé wọn lọ sí Germany bọ́lá ṣàṣe fún mi lórí ọ̀fẹ́ ńgbà yẹn tí mo fi tẹ̀lé wọn lọ ṣe stage play nígbà yẹn ní Germany ńgbà yẹn tẹ́fi lọ darapọ̀ mọ́ wọn. another ẹ̀bùn tí mo tún ní ni drawing kẹ́yìn ya nǹkan ní pé gbàyẹn mo wà kékeré máa ya picture yẹn ó dẹ̀ máa jọ. ìyẹn ní pé ẹ lè yà mí báyìí ẹ lè yà mí tó dé máa jọ mí gan sínú ìwé báyìí. mo lè yà dáadáa. but mọ àwọn òbí gbà yẹn láti mi discourage mi gbà yẹn pé ìjọ ló ti kàwé gbẹ̀yìn àfi kó máa ya nǹkan kíní kan kó tó di pé wọ́n kó gan mo wá ya àwọn kankan náà bá dé mọ̀ káwọn fẹ́ lẹ̀. but up till now mo ṣe lè. ẹ ṣe lè ya so ẹ lè yà mí kẹ yà mí tìkatìka bó ṣe wà yìí. ẹ̀bùn tí mo ní nìyẹn. Lady Evangelist Stella Ayọ̀ládé tí gbogbo ẹ̀ mọ̀ sí Shalom àwọn ni àlejò wa 08165537283 08165537283 tẹ́ bá ti pè sórí nọ́mbà yẹn a máa gbé ìpè yín lọ́wọ́lọ́wọ́ báyìí láàrin ìṣẹ́jú díẹ̀ ẹ jẹ́ ká forin ẹ̀mí dátọ́ mi lára àwọn orin tí àlejò wa lórí ètò lónìí tí wọ́n ṣe ẹ jẹ́ ká fi dátọ́ mi ẹ ṣe púpọ̀ pé wà lórí ètò pẹ̀lú wa.
dúpẹ́ ojú mi ò fọ́, mo dúpẹ́ pé mi ò rí. Hallelujah, Matalo. Òṣùpá ẹ wọlẹ̀, kábíyèsí fọ́ba wa. A ní ìpè kan, hello, ẹ káàsán sà. Ẹ káàbọ̀ sà, orí ètò àwọn kérúbù láwà. Ẹ kú iṣẹ́ Olúwa. Yes sir. Olúwa agbára dọ̀tún. Àmín sà. Àárí ìyá wa tí wọ́n ti fẹ́ lọ lórí ìrìn àjò mi. Yes sir. Ẹ bá wa tí wọ́n fẹ́ wọ́n fún iṣẹ́ Olúwa. Àwọn náà kí n sà. Ẹ sà, Olúwa ló fi ṣe sà. Ọlọ́run àrú wọn lágbára o. Àmín Jésù. Sálọ̀m tí wọ́n jẹ́ yìí. Ṣé state name ní ká pé ní àbí wọ́n rí láti inú ẹ̀mí? Ṣé state name ní ká pé ní àbí wọ́n rí láti inú ẹ̀mí? Hello sir. Bẹ́ẹ̀ ni ṣé orúkọ yìí ẹ mọ̀ báwọn orúkọ kan wà tí a lè fún yàn láti inú ẹ̀mí. Ok. Àwọn orúkọ kan wà tí a lè fún yàn pé ó fi ìrìn àjò yóò mú gbà ní. Ok. Ṣé béèrè tẹ́fẹ́ béèrè nìyẹn bàbá wa? Ṣé béèrè tẹ́fẹ́ béèrè nìyẹn? Béèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ wọn nìyẹn. Ẹ máa bá wa ká lọ lórí ètò. Kí lórúkọ yín àti ìbọlẹ̀ tí ń pè wá? Mo ń pè yín láti Òkè Rúgbè. Kí lórúkọ yín sà? Wòlíì Ọlámilékan Adébísí. Ẹ káàbọ̀ sórí ètò bàbá wòlíì Ọlámilékan Adébísí láti Òkè Rúgbè. Ẹ ṣe púpọ̀ tẹ́ wà pẹ̀lú wa lórí ètò. Ó yẹ máa bá wa ká lọ lórí ètò, wọ́n máa fèsì sí ìdáhùn, wọ́n máa fi dáhùn sí ẹ ṣe púpọ̀ pẹ́ wà pẹ̀lú wa. Wọ́n ní báwo ló ṣe jẹ́ o, ṣálọ́ọ̀mù. Gẹ́gẹ́ bí ìbéèrè tẹ́ béèrè sà, orúkọ yẹn ó jẹyọ ní years kan tí mo ṣe. Ẹ̀yin tẹ́ ń pè wọlé 081 àdìpé. Hello. Ẹ kúrò lẹ́sà. Good afternoon. Good afternoon sir. Good afternoon. I don't consider someone on the line. Okay, you are welcome. To speak with Mrs. Evangelist Stella Anyolade. You are welcome to the program, sir. Sir? You are welcome to the program. Okay, sir. Good afternoon. How is it, sir? We are fine. And I want to speak with that. Okay. She's here with us. Ma? She's here. You can go ahead. Okay. I think my customer. Ẹ̀rọ sà, ẹ káàsán sà. Ayọ̀dún tuntun lè ló sọ̀rọ̀ ma. Ẹ káàbọ̀ sórí ètò màmá. You are welcome. Ẹ káàbọ̀. Hello? Ẹ káàbọ̀. I'm with you. Ẹ̀rọ ẹ̀kú iṣẹ́ olúwa máa ń lójú tí wọ́n gbé yàn. Yeah, mi sà. Jésù. Hello? Àwa pẹ̀lú yín sà. Go ahead. Okay, ìyá alágbára Ọlọ́run ẹ ti di ìràwọ̀ àgbáyé tọ́jú alẹ́. Àmín Jésù. Ohun yóò lè dé bàjẹ́. Àmín Jésù. Àṣẹ ìrànṣẹ́ ní àfọ̀mù. Àmín Jésù. Lágbára Ọlọ́run a ti ń gbọ́ lóko tá a fi lè gbọ́ ní mọ́ọ̀lù ìṣẹ̀lẹ̀. Àmín Jésù. Gbogbo àtẹwọ́ Ọlọ́run yóò máa pọ̀ sí. Àmín Jésù. Ẹ̀kọ́ ìfọ́ba ẹ̀kọ́ fún Jóyè. Àmín. Jésù. Nílé olúwa ò ní wáyé. Àmín. Jésù. Alẹ́rìí ayọ̀ ní Àmín. ẹ̀sìn gbàdé ògo. Àmín. Jésù. Ẹ máa tẹ̀síwájú máa God bless you. Amen. Thank you, sir. Thank you very much. Your family member and your descendants. You are welcome, sir. Thank you so much, sir. Yes, sir. Thank you very much, sir. Lady Evangelist Stella
Àyànládé tí gbogbo ẹ̀ mọ̀ sí Shalom, àwọn ni àlejò bàbá wa wòlíì Adébísí sọ wípé báwo ni jókòó fẹ̀yìntì ni o nítorí báwo ni Shalom báwo ló ṣe wọ́ wá ibo lórúkọ ẹ gbà wá, ṣé orí òfurufú ló gbà wá ni ẹ àbí inú omi àbí ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé ni Shalom fi wá. Ó yá ẹ jẹ́ ká jọ rò ó. Ó ṣẹlẹ̀ ní year kan tí mo bá CNS Church Movement Ayọ̀ ní ṣe drama kan, àwọn drama group wọn, àdúrà song drama group, àṣírí yẹn nípa Deborah. So mo wá ní mo jẹ́ bí mo lead ibì kan níbi eré yẹn, mo wá narrate program kan, nǹkan tó ṣẹlẹ̀ ní lẹ́yìn nǹkan tó ṣẹlẹ̀ tí mo wá jáde mo níbi tí wọ́n ti wá ń sọ̀rọ̀ yẹn lọ́mọ kan wá níbi kan tó pé Shalom Shalom kankan bẹ́ẹ̀ ni mo ní ẹ̀ àtìgbà yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ní ẹni kan wà tẹ̀ wá pé orúkọ mi mọ́ Shalom Shalom ní ti bá débi Shalom ibi Shalom so bó ṣe tẹ̀ mọ́ mi lórí nìyẹn. Shalom tẹ́ parí ní fíìmù ìbáná náà wá gbé Shalom mi ṣẹ́dọ̀ pẹ́lú mi bóyá bọ̀dá kan wà ní ṣọ́ọ̀ṣì tẹ́tẹ́ tó ti ń fojú wò yìí pé sísí tó ń gbà yìí nígbà tó dẹ̀ ti morúkọ yín ó yà sọ di Shalom ó kún mọ̀ bá ti pè Shalom yóò kú dáhùn. Olúwa ṣeun inú wa dùn púpọ̀ láti ní lórí ètò yìí gẹ́gẹ́ bí àlejò pàtàkì. Kí ni àwọn àdójúkọ tí ẹni sọ pé gẹ́gẹ́ bí akọrin ẹ̀mí àwọn nǹkan tí mo rí àdójúkọ ló jẹ́ fún wa nínú iṣẹ́ orin, kí ni àwọn àdójúkọ tẹ́ lè tọ́ka sí? Ìdojúkọ yẹn pọ̀ gan-an, ṣé ìlara oríṣiríṣi ni tó ń pé wàá lò mo jẹ́ nìkan tó ń pé mo ní àwọn ẹ̀bùn kan oríṣi ẹ̀bùn tó ṣe kíní bóyá àtẹ́wọ́ ni mo wà ń bẹ̀, bóyá ijó ni bóyá orin ni, wọ́n á rí i pé àwọn mìíràn kan mọ̀ pé kí ló ṣe òun nìkan ni wọ́n ṣàfẹ́ fi discourage yan pé kí wọ́n lè relent. Ó ṣẹlẹ̀ níyẹ̀ kan mo kó àwọn akọrin lọ fún competition, wọ́n á jẹ́ nìkan tó pé tí wọ́n á lọ sí competition mo máa ń display, máa ṣubú máa dìde máa ṣe gbogbo ẹ̀ èmi nìkan máa ṣe gbogbo ẹ̀. Àṣé ọkùnrin àga akọrin kan kó àwọn akọrin ẹ̀ wá, ó ti ròyìn fáwọn akọrin ẹ̀ pé ẹ kì í jó ẹ ríran wò léènì, but àwọn èèyàn ti discourage mi pé ijó mi ti pọ̀ jù nìkan kìnìkan náà mo wá gbọ́ tiwọn, mo wá jọ ẹ̀ mo kàn wá dúró kọrin mi display mi ṣẹ́ ní ti bí màá ṣe wá bá mi nìyẹn ní àǹtí ẹ̀ wá ń bínú ẹjọ́ má bínú ṣẹ́ sick ni ní mi sick kí ló wá ṣẹlẹ̀ sí ẹ̀yin kọ́ lẹ kọrin ní competition kan tẹ́jọ́ tó gbé ó ní àwọn akọrin máa ní ṣe bẹ́ẹ̀ sọ pé kí ni àbùkátà dẹ̀ ní wọ́n tí mo dẹ̀ ṣe kankan wọ́n ní àwọn èèyàn sọ pé ijó mi ti pọ̀ jù ó kàn dórí ẹ̀ wọ́n ni no let them discourage you ijó ìwọ ló pọ̀ jù wọ́n wòrà mi pé ijó pọ̀ jù kò jó definitely àwọn tí wọ́n sọ pé àwọn ìlara ló ń ṣe lára ni báyìí mo ṣẹ̀ṣẹ̀ wá tó wá ijó mo ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ ijó. lẹ́sẹ̀ wá mú ijó yìí lóní dọ́bùdọ́bù lẹ́wọ́n dàdúgbò lẹ̀ lórí ijó táwọn yìí. bẹ́ẹ̀ ni sà so àti iṣẹ́ yìí tí wọ́n ta ọ̀fà tó ń tàyàn lọ́fà kí tó ṣe first album mi ní year 2000 ọ̀fà yẹn ó ta mí débi pé àtàmì gan ti lọ táwọn èèyàn ti ń ké Ọlọ́run ṣáàjá mi padà pé àpẹni mo mọ̀ pé fún ògo lórí àbẹ̀wò nìkan tó nítorí ògo ni many things like that ṣe challenges àmọye mi nǹkan tó ta mi gan bá ti bá lọ lọ́pọ̀ Ọlọ́run ṣàṣe fi ó sì dá ẹ̀mí mi sí dòní. Olúwa ṣeun mo dúpẹ́ ojú mi ò fọ́ àpilẹ̀ ẹ̀nu orin ẹ̀yẹ kan fúnra yín ká gbọ́. mo dúpẹ́ ojú mi ò fọ́ mo dúpẹ́ tí mi ò dí mo lanu wọ́n ṣe é sọ̀rọ̀ apá mi ò kàn ẹsẹ̀ mi ò gé wọn ò fẹ́ gbà fún mi ló jẹ́jẹ́ ọpẹ́ yẹ Ọlọ́run olóore mo mọ rírì rẹ bàbá mo mọ rírì rẹ Ọlọ́run láti ìgbà tá a ti bí mi sáyé lákòókò yìí mo mọ rírì rẹ Ọlọ́run olóore. ẹ máa sanwó ìlú tí mo lù yẹn o torí mo gbogbo tọ́ ẹ lùlù fún àyàn. Olúwa ṣe òun tó wà ní ká tó máa lùlù fún àyàn ṣé wọn pé nígbà tí wọn dá mi sínú dúrọ́ọ̀mù ńlá nìyẹn. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run níbi tó ń wà lọ́wọ́ lé dé lórí ètò yìí 081-655-372-83 nọ́mbà tẹ́ ń wò yẹn lẹ ní àǹfààní láti pèsè tẹ́ bá ti pèsè nọ́mbà yẹn a máa gbé ìpè yín lọ́wọ́lọ́wọ́ báyìí bóyá ẹ fẹ́ béèrè nǹkan kan tàbí mìíràn lọ́wọ́ àlejò wa ẹ fẹ́ kí wọn àbí ẹ nílò àmọ̀ràn kan tàbí mìíràn lọ́wọ́ wọn 081-655-372-83 ètò ohùn àwọn kérúbù lórí Facebook ló ń lọ́wọ́lọ́wọ́ ní ìrọ̀lẹ́ yìí gẹ́gẹ́ bí Ọlọ́run alààyè ti fi rán wa àwa náà kàn Ọlọ́run ní ipá wa kọ́ agbára wa kọ́ ọgbọ́n orí wa kọ́ ta ni wá kí la mọ̀ kí la lè ṣe kí la lè dà àánú Ọlọ́run ṣá ló ń ṣògo lórí ayé wa a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹni tí ẹ ti ń darapọ̀ mọ́ wa a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin bàbá tí ẹ ti pè wọlé Evangelist Michael
Adéwálé Adéoyè náà ni orúkọ mi ṣì ń jẹ́. Ọlọ́run alààyè yóò sì túbọ̀ ràn wá lọ́wọ́. Kí ni àwọn nǹkan tí ó sọnù nínú orin ẹ̀mí kíkọ ayé òde òní tí ó yẹ kí gbogbo olórin ẹ̀mí pátápátá kán wá ìyànjú sí? Ṣé ní nǹkan tí mo mọ̀ kó sọnù jù? Ìfẹ́ sọnù ní àwùjọ àwọn olórin. Ìfẹ́ tó sọnù ni pé bí a kí ó kù díẹ̀ ká tó fẹ́ nìkan, a máa ń fojú commonize ara wa pé bẹ́ẹ̀ nìkan ò jẹ́ nǹkan. Ó dàbí orin kìíní kan sọ wípé ẹni tí ó fẹ́ràn ọmọlàkejì ẹ̀ tó rí, báwo ló ṣe fẹ́ràn Ọlọ́run tí o kò rí? Ó ní wọn tó sọ wípé tó sọ pé òun gbé nínú ìmọ́lẹ̀, ó wá kórìíra ọmọ pé ó ní òun gbé nínú òkùnkùn, ó ní nínú òkùnkùn, olókùnkùn ti fọ́yàn lójú, èèyàn mọ ibi tí ó ń lọ. Ìfẹ́ yẹn ó sọnù gidi gan. A kì í fẹ́ gbéra wa dìde pé bí èèyàn, a máa wò pé kò lẹ́sẹ̀ tó mọ̀ọ́lá, a kì í fẹ́ wò pé ẹni yìí ó lè ṣe é fún mi lọ́la, a kì í wọ́jọ́ wájú pé a sì lè pàdé níbi gíga, mọ̀ pé kílé lè jẹ́ ẹ̀bùn tó Ọlọ́run dẹ̀ fún wa, ẹ̀bùn Ọlọ́run fún wa láti fi ran ẹlòmíì lọ́wọ́ ni, láti fi gbé àwọn ènìyàn dìde, láti fi ran èèyàn lọ́wọ́, but àwa àkàkùn kankan. Ìfẹ́ yẹn sọnù, àti pé a máa fi tara ṣe gbogbo nǹkan, tá ń gba ẹ̀mí mímọ́ láàyè kó jọba nínú gbogbo nǹkan tá a máa ń ṣe, àti máa wò pé mímọ̀ ṣe èèyàn ni, ìṣepọ̀ Ọlọ́run ló ń ṣe gbogbo ẹ̀, but tá bá fi Ọlọ́run ṣe gbogbo ẹ̀ pé Ọlọ́run ni ó tìyàn lẹ́yìn ló báyàn ṣe, ó máa jẹ́ kí nǹkan wà òkè. Nǹkan tí mo ṣàmù kó sọnù jù ni ìfẹ́ yẹn, ká lọ wá ìfẹ́ yẹn rí, ká fẹ́ràn ara wa dénú. Bíbélì gan sọ wípé níbi mo tilẹ̀ ń fún onírúurú èdè, bí èmi kò bá nífẹ̀ẹ́, ó ní mo dàbí, lórí ìfẹ́ kì í fẹ́, kì í gbéraga, kì í wá ibi ire ló máa ń wá, kò dẹ̀ ń sọ̀rọ̀ ọmọ ẹnìkejì ní àìdá. So ìfẹ́ yẹn ó ń fàyàrán gbogbo nǹkan, gbogbo ìṣòro, kò sí ibi tí ó fẹ́ wà, gbogbo nǹkan máa ń wà òkè. So ìfẹ́ yẹn ni mo mọ̀ pé ká lọ ṣe. Tí ó sọ nínú ayé àwọn olórin ẹ̀mí òde òní. Pàápàá olórin ẹ̀mí tí a bá tún ta ara wa lọ́fà. Tẹ́pẹ̀ ló ti máa bàá kó tún lọ gádùn mí pé kó má lọ ta èèyàn láfà. Kí la bá débẹ̀? Ìjọba ọ̀run yìí, ìjọba ẹgbẹ̀rún ọdún kò sí ẹlòmíì ò tiẹ̀ kò fẹ́ wò pé lẹ́yìn ayé ibì kan tún wà tá a tún lọ. Ó rò pé lẹ́yìn ayé ìpé ibẹ̀ ló mọ. Ẹ ká máa rántí pé ká máa bẹ̀rẹ̀ Ọlọ́run pé ìjọ kan wà tí a máa jí iṣẹ́ wa. Gbogbo nǹkan tá a ṣe láyé yìí, a ṣe máa lọ jí yíyẹn ní ọ̀dọ̀ Ọlọ́run. So ìbẹ̀rù Ọlọ́run yẹn náà ká fi sí gbogbo nǹkan tá a bá ń ṣe. Ká fi sọ́kàn ó ṣe kókó. Ọlọ́run alààyè ràn wá lọ́wọ́. Àwo orin mélòó ni ẹ ti ṣe jáde báyìí gẹ́gẹ́ bí olórin ẹ̀mí? Àwo orin mélòó lọ́lọ́run ti tọwọ́ yín ṣe jáde gẹ́gẹ́ bí olórin ẹ̀mí? Èyí tó jáde ó jẹ́ ìkẹta. Àkọ́kọ́ kí lórúkọ àkọ́kọ́, ọdún wo ló jáde? Àkọ́kọ́ tí mo kọ́kọ́ ṣe òun ni Ayọ̀mídé. Ìyẹn jáde ní year 2000. Ìkejì tí mo ṣe ni Kò sọ̀rọ̀ ẹkún mọ́. Ìyẹn jáde ní 2008. Kí tó wá ṣe the new one, latest one tí mo ṣe ní June 17 ní year 2023. Ayọ̀mídé ní àkọ́kọ́. Kí ló ń bí Ayọ̀mídé wá? Kí ló fà á tẹ́ fi pè láyọ̀mídé? Kó tó bí Ayọ̀mídé wá ni wípé despite the fact gbogbo ìṣòro, gbogbo challenges tí mo ti pass through, ṣé ìtẹ́ mi ti fẹ́ lọ sí tí Ọlọ́run tún dẹ̀ mí yẹn padà. Wọ́n ní lóòótọ́ Ayọ̀mídé, Ọlọ́run gbé Ayọ̀mídé. Mo fi kọ́ pé Ayọ̀mídé, Ayọ̀mídé o, gbogbo aráyé ẹ bá mi yọ̀ Ayọ̀mídé o. Àyíkájọ compose orin ẹ̀gbọ́n ní pápá. Kò sẹ́kún mọ́, kí ló bí kò sẹ́kún mọ́? Kò sẹ́kún mọ́, nǹkan tó bí kò sẹ́kún mọ́ ni wípé lẹ́yìn ìgbà ètò Ayọ̀mídé yẹn náà, àwọn breaks wà àti tẹ̀síwájú tí gbogbo ẹ̀ ṣe kíní, èṣù fẹ́ kí èèyàn ti ẹ̀ kọrin mọ́ pẹ̀lú gbogbo ẹ̀, bọ́ mo ṣàṣe òpin nínú orin yẹn wà nínú ìkan tó pé tí ìṣòro yẹn bá dé báyìí má kàn rántí pé nígbà tí gbogbo rẹ̀ dojúrú, tí gbogbo rẹ̀ tojú sú mi, mo gbójú sórí òkè wọn ni níbi tí ìrànwọ́ mi wà o. Bàbá kì í mí láyà kí n má bẹ̀rù, kí n má bẹ̀rù kí n má ṣojo. Wọ́n kọjá lórí kìnìún àti para mọ́lẹ̀ o, ẹgbọ̀rọ̀ kìnìún ni wọ́n tẹ̀ mọ́lẹ̀ torí tí ó fẹ́ ìfẹ́ rẹ̀ sí mi. So gbogbo àwọn orin bẹ́ẹ̀ yẹn. So ẹlò àwọn ọ̀rọ̀ akọni ní Bíbélì. Ó fi wá ń pè mí láyà. Nígbà tó fẹ́ ṣe lọ́ńṣì program yẹn náà tí challenges náà dé, má kàn tún gbọ́ oòrùn tó wà lókè yìí ó táṣọ ọgbẹ òye, ọkàn máa tún balẹ̀ pé gbà ẹkọ̀ tún sọ̀rọ̀ sí ní gẹ́gẹ́ máa yọ. Yìí tẹ́ ẹ ṣe láìpẹ́ yìí, kí ló àkọ́rí yẹn? Gbé mi sókè. Gbé mi sókè, kí ló mú gbé mi sókè wá? Kọ́ tó mú gbé mi sókè wá ni wípé ayé fẹ́ kó kí n relẹ̀, Ọlọ́run ní rọ́ọ̀lì rọ́ọ̀rọ̀ pa.
ìwọ sì Ọlọ́run tó wá ní òun fẹ́ tún gbé mi sókè ju bí ayé ṣe lérò lọ pé òun fẹ́ kún orí ògo yẹn wípé Ọlọ́run sì ṣe bẹbẹ ó sì wà síbẹ̀ nípa ti tèmi mo fi wá kọ pé gbé mi sókè bàbá gbé mi sókè gbé mi sókè bàbá gbé mi sókè ibi gíga láyé mi gbé mi sókè. Highest level is my position, gbé mi sókè. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó ràn wá lọ́wọ́ dé ìpele yìí ẹ̀yin tí bá fẹ́ pè wọlé 08165537283 mo jókòó mo fẹ̀yìntì 08165537283 ní nọ́mbà tẹ́ ní àǹfààní láti pè sí nọ́mbà tẹ́ ń wò yìí ni tẹ́ bá ti pè báyìí a máa gbé ìpè yín lọ́wọ́ kan láti kí àlejò wa káàbọ̀ sórí ètò ẹ bá dẹ̀ ní ìbéèrè kan tàbí òmíràn tí fẹ́ béèrè lọ́wọ́ wọn ẹ ní àǹfààní láti béèrè lọ́wọ́ wọn ẹ ti jẹ́ kó yé wa wípé níbi tẹ́ ti lọ ṣe dírámà báyìí tẹ́ ẹ pariwo shalom shalom yẹn ló bí shalom tí gbogbo àwọn èèyàn ń pè yín àwọn olórin ẹ̀mí nínú ìjọ Kérúbù àti Séráfù tí wọ́n ń kọrin ẹ̀mí báyìí bí ti ẹrù tí n bá ti béèrè bẹ́ẹ̀ báyìí mo fẹ́ kẹ́ ṣe kẹ́ kọ́kọ́ rò fún mi 1 2 3 kẹ́ tó dáhùn àwọn tó jó lórí ẹ̀mí bíi ti nínú ìjọ Kérúbù àti Séráfù kí ni àwọn nǹkan tó yẹ kán fi síjú ìṣe kán máa kọ́ kán máa wù níwà fún ìtẹ̀síwájú. àwọn nǹkan tí mo lérò pé ó yẹ kí àwa tájó lórí ẹ̀mí nínú ìjọ Kérúbù àti Séráfù ká múlò ní nínú gbogbo àkọ́kọ́ náà ká má fi ìgbéraga ká má ṣe ìjọra wa lójú wípé mo jù ká má wò pé bóyá kò sí pé ẹnìkan ló lè correct wa ká má gba kíní tẹlómi ká má àmọ̀ràn tẹlómi ká má gbà mọ́ tiwa kò bá jọ ọmọdé ni ká má fojú commonize pé ẹ̀tẹ̀ ká ṣe gbọ́n nǹkan tó tiẹ̀ fẹ́ sọ pé ká má wò pé kílé lè fẹ́ sọ pé wà yóò kíní kan ká ní ìtẹríba àwọn nǹkan míì wà pé tó bá ti bẹ̀rẹ̀ sí ní kọrin àbíjẹ́ kíní kan báyìí ẹni tó wà wájú wọn ò jẹ́ nǹkan kan mọ́ lẹ́sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ní bá pín ní sí ní bí ọmọdé ni wọ́n àti jọ pé mo ti di gbogbo ẹ̀ mo ti ṣe gbogbo ẹ̀ ká fi gbogbo ẹ̀ ká tẹ̀ ẹ́ jẹ́jẹ́ ká má gbèrè jọra wa lójú ká má gbéraga ká mọ̀ wípé nǹkan tá à ń ṣe àwọn kan ló ti kọ́kọ́ ń ṣe káwa tó ṣe àwọn abá wọn lẹ́nu ẹ̀ ni ká jẹ́ pé àgbàlagbà tó má bá wọn sọ̀rọ̀ pé báyìí tó bá correct wa ká gbọ́ correction ká má sọ pé ẹ̀gbà old school lẹ́yìn kílẹ̀ yín mọ̀ so àwọn nǹkan táwọn náà ìrírí táwọn náà ti rí ó máa ní nǹkan tó máa wúlò fáwa náà tó máa ràn wá lọ́wọ́ láti tẹ̀síwájú. ó ní ipa tí ìrírí tiwọn náà máa kó nínú nǹkan táwọn náà fẹ́ ṣe. bẹ́ẹ̀ ni ká má sọ pé ọ̀làjú la wà ayé kìíní ọ̀làjú tó ń ba ayé jẹ́ ká fi ọgbọ́n ní ẹ̀ka ọlọ́gbọ́n ṣọgbọ́n kò jẹ́ kí èèyàn pé àgbà ní wèrè tó ká fi táwọn àgbà ṣe kí àwọn náà ká lè débi gíga ká má ṣe wà àgbà lójú pé àgbà ò jẹ́ nǹkan kan. Ọlọ́run á ràn wá lọ ipò tí gbogbo ọ̀dọ́ wà kí ni ọ̀rọ̀ àmọ́yìn fún gbogbo ọ̀dọ́ nínú ìjọ Kérúbù àti Séráfù gbogbo àwọn ọ̀dọ́ ṣe pé àwọn olórin ilẹ̀ fún lámọ̀ràn yẹn gbogbo àwọn ọ̀dọ́ pátápátá kí ni ọ̀rọ̀ àmọ̀ràn yín fún ẹgbọ́n nǹkan tí bàbá wa sọ lẹ́ẹ̀kan ní pé kẹ́ ẹ gba àwọn ọ̀dọ́ lámọ̀ràn kí ni ọ̀rọ̀ àmọ̀ràn fún gbogbo àwọn ọ̀dọ́ níjọ Kérúbù àti Séráfù. nínú àwọn ọ̀dọ́ mo máa ń lọ ní ṣọ́ọ̀ṣì tí máa ń lọ mo máa ń sọ àwọn experience tèmi ti rí because ayé ti wá di nǹkan sìn débi pé nínú àwọn ṣọ́ àwọn yòókà akọrin kún akọrin lè ń ṣe báyìí nígbà yẹn tiwa mo ṣe wáyé lọ́wọ́ wọn bí mi ní kí n má mú orin dání sí practice wọ́n mọ̀ pé aago báyìí ni máa parí paper o mi lè gbọ́dọ̀ late practice
tí bá tún dé wọ́n á stood down ni ìwọ ni mi mú dání mo máa padà sílé ló jẹ́ àbí kán tó wà wò ó pé kò pé n ò ní practice change yẹn àwọn kí ni ẹ̀ wá jẹ́ torí bí ti máa lọ tó bá sí discipline ó máa ń bí mi inú because nígbà tí tiwa tó bá ń jó báyìí tó bá jó dáadáa ẹni tó ló ti wájú aláya kan ló máa fi pín ìgún ẹ báyìí ni wàá tún kó mọ́lẹ̀ ní pé kíní wàá gba tayọ̀tayọ̀ wọ́n lè ṣan kíní mọ́ wa lórí kíní ẹ̀ wá ń jẹ́ kí ìbẹ̀rù Ọlọ́run wà nínú wa wá jẹ́ kí a kó bẹ̀rù pé yes kíní bọ̀ ní sí gbogbo nǹkan ti di èèyàn ṣe ń bẹ àwọn ọ̀dọ́ pé ẹ wá ṣe nǹkan báyìí ni ó mọ àwọn kan tó yẹ pé tó ń bá ṣe practice àbí ṣe kíní fún program kan tó fẹ́ ṣe tó máa fi gbogbo agbára wọn ipá wọn wọ́n á fi ṣe lẹ́yìn tó máa ṣe program yẹn tó ń báyìí máa pọ̀ gbọ́ lè ti travel out lè tó gain admission ó ti lo gain admission wọ́n sọ nǹkan tẹ́ bá ń ṣe ẹ máa fi gbogbo ẹ̀ẹ́dẹ̀ máa mọ bí tí orí ń bẹ́sẹ̀ rè nǹkan tí ẹ̀yin tẹ́ òjò yín lójú ó sì lè wúlò fún lọ́jọ́ iwájú mo mọ̀ náà àwọn tí mo ti kọ́ lórin tó yẹ kó mo sọ fún mi pé àǹtí àwọn ẹni tẹ́ nǹkan wá ń gbà yẹn mo fi ń jẹ wọn ní ṣọ́ọ̀ṣì tí mo wà ń tì o ìgbà tó ń kọ́ ọgbọ̀n míì mo ti gbàgbé wípé ọpọlọpọ pé òun máa ń kọ́lẹ̀ máa sọ fún àwọn ọkùnrin gan gbogbo àwọn ọ̀dọ́ pé ó ní tẹ́ bá ẹ máa kọ wọ́n sílẹ̀ ó lè lẹ́lẹ̀ lọ sígbò míì tó pé ẹ máa rò pé ẹ̀ǹgan lẹ ní ni tẹ́lẹ̀ máa bí wọ́n fẹ́ kọ special number inú ẹ̀ mú jáde wọ́n máa wòye bí ọba ni ó wọ́n yẹn ni pé Anglican tó ń wà pé àwọn ènìyàn lòun fi ń jẹ wọ́n bẹ́ẹ̀ kankan bẹ́ẹ̀ ó ní thank God pé ìgbà yẹn ó farabalẹ̀ ó dẹ̀ ń kọ́lẹ̀ ó ti gbogbo òun ló wá ẹ̀pù ẹ̀ tó ẹ̀yin ọ̀dọ́ ẹ jẹ́ kí àwọn nǹkan tá à ń ṣe àwọn ẹ̀bùn tá a níyẹn ó lè ká máa tẹ̀síwájú ká máa relent ó lè dùn láì pé òun ló máa ẹ̀bùn yẹn ló máa wáyè fún wa ní ibi gíga pé iṣẹ́ ọwọ́ tá a ṣe gan ẹ̀bùn yẹn ló máa wáyè fún wa ní ibi gíga tó máa pèsè tó máa jí kí nǹkan rọrùn fún wa tó yẹ pé àtijọ́ àti mú gan mo ti rẹ́ lómi rẹ̀ pé bí ló wà tí ó sì nǹkan tó máa jẹ tó dẹ̀ ń play instrument gbogbo ẹ̀ wọ́n lè nìyàn lábúròdù ó dẹ̀ ti dé tó wà ń bẹ̀ tó yẹ pé ẹ̀bùn yẹn ló fi ń live long so gbogbo nǹkan tá a bá ká fi ṣe pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run pẹ̀lú ìrẹ̀lẹ̀ ká jẹ mọ nǹkan tá à ń ṣe ká má relent ká má sọ pé ká má pé ní ṣọ́ọ̀tà bá ń ṣe nǹkan ká mọ̀ pé ẹnìkan sọ pé kí ni mò ń ṣe kí ni nǹkan ká mọ̀ wò tèèyàn ó ní ká kọjú sí Jésù aláṣepé àti ìgbàgbọ́ òun là ń bá ṣiṣẹ́ ká má ṣe wo ọjà ariwo ọjà kan tí mo ní fún gbogbo àwọn ọ̀dọ́ nínú ìjọ Kérúbù àti Séráfù ni pé ẹ̀bùn tá a ní ó máa wáyè fún wa ní ibi gíga olórí àmọ̀ràn ni pé ẹ̀bùn tá a ní máa wáyè fún wa ní ibi gíga pé ká má fojú kéré ẹ̀bùn kan ní pé gbogbo àwọn nǹkan tá à ń ṣe sìn tó ń bá wa wílé lórí sìn yìí bó ṣe ṣe kó ràn wá lọ́wọ́ tàbí kó di ògo fún wa ní ọjọ́ iwájú a dúpẹ́ lọ́pọ̀ lọ́wọ́ màmá wa Lady Evangelist Stella Àyànládé tí gbogbo mọ̀ sí Shalom láàrin ìṣẹ́jú díẹ̀ ní àǹfààní láti pè wọlé ẹni àǹfààní láti pọ̀ ẹ jẹ́ ká mú orin ẹ̀mí wá 08165537283 nọ́mbà tẹ́ wo yẹn tẹ́ bá ti pè wọlé báyìí a máa gbé ìpè yín lọ́wọ́lọ́wọ́ báyìí lórí ètò àwọn Kérúbù lórí Facebook la wà ní ìrọ̀lẹ́ òní. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó ràn wá lọ́wọ́ dé ìpele yìí Lady Evangelist Stella Àyànládé ṣé dòmídòdé àwọn àmì orí orúkọ ìrádá Lady Evangelist Stella Àyànládé lórí tó jẹ́ pé gbà wọn rin kò kí sí láwádà kúrìrì náà wádà ẹ̀rí aládé
wà á dá kílódé sí àyà nígbà wọn rí ṣe ọmọ kérúbù ní kílódé ẹ̀fí àyà kan àwọn rí kílódé. Mo pé kí wọ́n sọ pé calling oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni bàbá tó bí mi gangan àwọn ni ẹ̀bùn wọn nìyẹn kò sí àyà tí wọn ò lè fà ṣé ti mí wàá fà bí mass bí haúsá bí gbogbo ẹ̀ but ẹ̀bùn tèmi yàtọ̀ sí titi wọn tó rẹ̀ nǹkan tí àwọn èèyàn máa gbọ́ tí mo mọ̀ sọ máa Ọlọ́run fún mi ní ẹ̀bùn àyà. Ọlọ́run fún ilé ẹ̀bùn àyà ẹ̀ẹ́dẹ̀fẹ́ sọ nǹkan táwọn èèyàn nígbà bí tẹ́ ẹ̀ mọ̀ tún mú ẹ̀. Ọlọ́run á ràn wá lọ́wọ́. 08165537283 nọ́mbà tí ẹ ní àǹfààní láti pè sí nìyẹn bí a ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí ètò yìí táwọn èèyàn bá fẹ́ pè yín nọ́mbà òun ní àǹfààní láti pè sí. Nọ́mbà tí àwọn ènìyàn lè pè mí sí ni 080 64 89 03 08. Ẹ bá mi pè lẹ́ẹ̀kan sí. 080 64 89 03 08. Ìṣànpá ti fọlọ́run bàbá sí àti fọlọ́run mi ká fọlọ́run èmi mọ́ sí. 080 64 89 03 08 ní nọ́mbà tẹ ní àǹfààní láti pe màmá wa Lady Evangelist Stella Àyànládé sí nígbàkigbà tí ẹ bá fẹ́ pè wọ́n tí àwọn náà ní Shalom ẹ ní àǹfààní láti pè wọ́n ẹ sọ nǹkan márùn-ún tẹ̀wò pé Ọlọ́run tọ́dún wa fẹ́ wá parí mo fẹ́ kí báńdì mi ti ní nǹkan márùn-ún yìí tọ́dún wa fẹ́ parí mo fẹ́ kí báńdì mi kó ti ní nǹkan márùn-ún yá ẹ sọ ká gbọ́ nǹkan márùn-ún. mo ní dẹ bọ́ọ̀sì. Bọ́ọ̀sì tó máa gbé yín fò. wa káàkiri tẹ́pà ní máa ṣẹ̀ṣẹ̀ máa lọ gán mọ́tò lọ gán ọ̀kadà a dẹ̀ nídìí instrument tó jìnjìnjìn tó ń ṣe ìlú tú ẹ̀ tó máa dá orin padà sọ́dọ̀ àwọn eléré ó yá. dẹ̀tún nídìí ọ́fíìsì. Yàrá tẹ́ máa jókòó sílẹ̀ gẹ́gẹ́ bí olórin kí lẹ fẹ́ déètì wo lẹ mú ẹni ìdìyẹn náà ó di mẹ́ta. àdẹ̀tí fẹ́ kọrin ohun àkàlọ̀ kọrin ní ìlú ọba. ohun ẹ̀ náà kẹ́yìn náà wà lára àwọn olórin ẹ̀mí tó máa lọ ṣeré ní ìlú ọba ó di mẹ́rin. a tún gbìyànjú pé kí a ṣe fídíò fún orin tí jáde. musical video fún tó dẹ̀ máa wà. tó máa mílẹ̀ títí tẹ́gbẹ́ táwọn èèyàn bá ń wọnú ilé báyìí wọ́n máa wọnú ẹ̀mí. bẹ́ẹ̀ni sá kọ́lọ́run kó gbà fún wọn. Ọlọ́run máa gbà fún yín ìrànlọ́wọ́ á sì dìde ní orúkọ Jésù. A dúpẹ́ lọ́wọ́ yín pé wá sórí ètò yẹn sì ní àǹfààní láti darapọ̀ mọ́ anígbàgbọ́ nǹkan tó wá tún pè yín gbà mí wá sórí ètò yìí ẹ̀ ní jẹ́ kó sún ẹ̀ ní jẹ́ kó rẹ̀yìn ẹ̀ ní àǹfààní láti tún darapọ̀ mọ́ ní orí ètò lórúkọ Jésù àgbàdúrà fún iṣẹ́ ìránṣẹ́ yóò ní dókun àmì Ọlọ́run ọ̀gá àgbò yóò sì jùmọ̀ wá pẹ̀lú yín. Àwa ń lọ ó dìgbà ó ṣe a ò ní fi kú ẹkún ìbànújẹ́ ìpohùn rẹ́rẹ́ ẹkún a ò ní fi yára wa àánú Ọlọ́run ọ̀gá àgbò yóò sì túbọ̀ wà pẹ̀lú wa tí a fi pàdé lórí ètò ohun àwọn kérúbù lórí Facebook nígbà mìíràn ẹni tí wọ́n fẹ́ pe àǹtí Stella Àyànládé ẹ lọ pè wọ́n sórí nọ́mbà tí a pè lẹ́ẹ̀kan yẹn àwa ń lọ ó dìgbà ó ṣe Alani Olúrántí ó wà níbí pẹ̀lú wa pẹ̀lú bọ̀dá Dọlápọ̀ àwọn náà wà lẹ́yìn náà tí àjọ ń ṣiṣẹ́ ètò Evangelist Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi ètò ohun àwọn kérúbù lórí Facebook ti rédíò ní gbogbo ọjọ́ Friday ní aago 4 sí 4:00 lórí Sweet 107.1 FM nílùú Abẹ́òkúta Sweet 107.1 FM nílùú Abẹ́òkúta ní ètò ohun àwọn kérúbù a ó tún pàdé nígbà mìíràn 08165537283 ní nọ́mbà tí ẹ ní àǹfààní láti pè mí sí nígbàkigbà tí ẹ bá tún fẹ́ pè mí ẹkọrin kan fún wa ká tó lọ ẹkọrin kan fún wa ẹgbóhùn yẹn sókè ká tó lọ ẹ fẹ́ lọ mú yẹn wá yàrá orin ó yá ẹ mú jáde. ẹ mú jáde yàrá orin. lẹ́yìn òkùnkùn biribiri ìmọ́lẹ̀ àtàn ó dá mi lójú
bẹ́ẹ̀ kún tilẹ̀ pẹ́ dalẹ̀ kan ayọ̀ ń bọ̀ lówùrọ̀ àṣẹ Ọlọ́run ni. Ìwé mímọ́ sọ wípé wọ́n á gbógun ṣùgbọ́n wọn kì yóò borí. Ó tún fi yé mi wípé nínú ayé ẹ ó rí ìpọ́njú ṣùgbọ́n ẹ̀ ń tújú ká mo ti ṣẹ́gun ayé. Bí a kò bá rí ìpọ́njú ta la fẹ́ fi jọ wo ara mi. Bó ti hùn káyé gbógun tó mo ṣe bí tolúwa ò ní yóò ṣẹ. Èmi lòkúta tọ́mọ lè kọ sílẹ̀ tó di pàtàkì igun ilé. Orí tó máa dádé tó bá fàdọ́ta ọdún de fìlà ó ní láti dádé dandan ni. Mo ti dòkú Elédùmarè mú mímí ayé kan kò lè mímí. Ohun tí ó mú mi padà lẹ́yìn rẹ̀ má jẹ́ kí n rí o Ọlọ́run mi. Torí àtìgbà tí mo ti mọ̀ ọ́ nílé ayé mi ti ń dára sí i. Ọ̀rẹ́ mi jẹ́ ká tọ́wọ́ wàá rí pé Ọlọ́run mi dùjọ yín lọ. Ọ̀ràn ọmọlàjò tó múlé dánmọ́ atógbójúlé atófẹ̀yìntì atófọkàntán atóobijù atófaratì ọba mi atọ́ba tẹlẹ̀ kó tó jọba. Máa jọba lọ ìjọba rẹ̀ wù mí yéye Ọlọ́run mi o take over. Ó ti take over báyìí adẹ̀ túbọ̀ máa gba ìjọba lọ kẹ́ tó lọ gbàdúrà fún lórí ètò yìí. Mo gbàdúrà ní Olúwa kó gbàdúrà wa. Àmín. Wọ́n á fi ètò yìí ohun àwọn kérúbù lẹ́yìn lọ́wọ́ ètò yìí ó máa tẹ̀síwájú kò ní bàjẹ́ lágbára Ọlọ́run ẹ ti ń tán ẹ ò ní tán ní orúkọ Jésù ogun ìbànújẹ́ kò ní wọnú ìkóró mi ìkorò ní wọbẹ̀ adùnú máa wọbẹ̀ ire ayọ̀ ìbùkún oore àjẹjẹ tán ire ní gbogbo ọ̀nà kó yí yín ká ire kó wà níwájú yín bó ti wù kíbi wà ní kó ti wà níwájú bó ti wù kẹ́ sáré tó ẹ ò ní bá ibi bó ti wù kíbi kó sáré tó kò ní bá yín àbọ̀ Ọlọ́run á dájú lórí ọdún yìí ẹ máa mọ̀ sí rere ó ti níbi ó ti ṣẹ bẹ́ẹ̀ Jésù Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. A ó tún pàdé nígbà mìíràn lórí ètò ohun àwọn kérúbù àtẹ̀yìn àtẹ̀mí àtàlejò wa a ò ní fi ẹkún àti ìbànújẹ́ wára wa. Àmín Jésù. Kí àlàáfíà Ọlọ́run ọ̀gá ògo kó máa bá wa gbé. Àmín Jésù. I don't want to be poor. I am tired of poverty. I reject to be unpoor. Ṣèborí kan ló ń dálé, ṣèborí kan ló ń jọba, ṣèborí kan